ká fìyìn wọn pẹ́ fún ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ tí ó ga jùlọ ọlọ́run kan láéláé táyé àtọ̀run ń bọ, bẹ́ẹ̀ ló wà nísinsìnyí, bẹ́ẹ̀ ni yóò wà láéláé. A mú ọpẹ́ wá fún ọba oníbóore, ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan, yàgbéyàjọ ọkùnrin ogun, ọba tó ti wà káyé tó wà, èyí tó ti wà nígbà táyé kí o sì mú. adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ ọlọ́run olódùmarè, ojú rere tí kì í yẹ̀, àpáta tó ṣe é gbẹ́kẹ̀lé, ipa ńlá tó ju ipa lọ, agbára tó ju agbára lọ, ẹni tó pa ọmọ láti ọ̀sẹ̀ tó kọjá láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM. Ta ni kì yóò bẹ̀rù rẹ, ọba orílẹ̀-èdè, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, jí kan pa kan wò kan yè. Adúpẹ́ ò fún àánú ìtẹ́ tó fi gbé wa ró lónìí láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. A sì dúpẹ́ lọ gbogbo ẹ̀yin màmá àti ẹ̀yin bàbá tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbàdúrà fún wa, gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò fún ìtẹ̀síwájú ètò yìí, gbogbo ẹ̀yin ìjọ Ọlọ́run alààyè tọ́lọ́run ń lò pé kéètò yìí káṣà máa tẹ̀síwájú. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín lórúkọ Jésù. Àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo, ojú rere yóò túbọ̀ wà pẹ̀lú wa ní orúkọ ti Jésù Kristi. Àmín. Bàbá àjọ, ìgbàgbọ́ nínú Ọlọ́run ni kì í já ní ìkulẹ̀, ìgbàgbọ́ nínú Ọlọ́run kì í dojú tì ní, láì wá sí ìgbàgbọ́ a kò lè wo Ọlọ́run. Ṣùgbọ́n lórí ètò Àwọn Kérúbù on FM, àwa nígbàgbọ́, àwa sì gbàgbọ́ wípé pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Pẹ̀lú èyí ni mo fi ń kí wa káàbọ̀ sí orí àkọ́tún ètò Àwọn Kérúbù on FM lórí ìkànnì Sweet 107.1 FM ní ìlú Abẹ́òkúta. Olúwafẹ́mi Daniel lórúkọ tèmi, Ofemi ọmọ màmá Ṣẹ̀gàndógó, ọmọ ògo tuntun. Ẹ káàbọ̀ sórí ètò yìí lọ́sẹ̀. Adúbẹ́ bá a ti ń wọnú ètò Ohun Àwọn Kérúbù on FM lónìí, náà ni CNS Unification Church mú ìpolówó wá sórí ètò Ohun Àwọn Kérúbù lónìí. Adẹ̀ ń kí gbogbo ọmọ ìjọ Kérúbù àti Séráfù ní àkí káàkiri àgbáyé, àkí gbogbo àwọn bàbá ládùúrà ìjọ Kérúbù àti Séráfù lábẹ́ olórí wa His Most Eminence Prophet Dr. Solomon Adégbóyèga Àlàó JP, bàbá olórí fún ti àjọ̀dún CNS at 100 Centenary ètò wọlédé ìjọ Kérúbù àti Séráfù pé 100 Centenary àpọ́gọ́rùn ọdún iṣẹ́ ìránṣẹ́ ìpè tó ń fọhùn síbẹ̀ tí Ọlọ́run sì ń lò tó sì ń jẹ́ kó máa tẹ̀síwájú. Ọlọ́run mú pé ọgọ́rùn ọdún. A sì ń kí gbogbo ẹ̀yin bàbá ládùúrà, gbogbo ẹ̀yin state chairman, gbogbo ẹ̀yin state tó bá máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ Friday, ìsọjí àgbáyé káàkiri gbogbo àgbáyé tó máa làmìlaka, ó máa la open air crusade, ó máa wáyé káàkiri gbogbo àgbáyé tí ìlú Abẹ́òkúta máa wáyé ní ọba Ọdẹ́lẹ́yẹ park ṣoko orí omi ní ọjọ́ Friday lọ́sẹ̀ tó ń bọ̀ ní aago 10 òwúrọ̀. Alórúkọ Jésù, àánú Ọlọ́run ọ̀gá ògo yóò jùmọ̀ wá pẹ̀lú wa. Ẹ̀mí wa tó ṣe tọdún yìí yóò ṣọ̀pọ̀lọpọ̀ lórí alààyè, gbogbo ọmọ Kérúbù Séráfù jákèjádò gbogbo àgbáyé. Ẹ̀mí wa tó rí Centenary tọdún yìí lórúkọ Jésù yóò ṣàṣeyọrí rẹ̀ lórí ilẹ̀ alààyè. A ò ní fẹ́nikẹ́ni ṣàwátì, a ò ní fẹ́nikẹ́ni ṣàwárí. Ògo Ọlọ́run alààyè yóò sì jùmọ̀ wá pẹ̀lú wa ní orúkọ ti Jésù Kristi. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjù ayé, ẹtún ọ̀nà Olúwa ṣe. Ẹ kú àtàárọ̀ lórí ètò tòní, ẹ káàbọ̀ sórí ètò. My Lord is great. My Lord is great. Hallelujah. We are celebrating 100 years. We give God the praise. Hallelujah, hallelujah, hallelujah. Tiwanda yo wele. Cherub and Seraph. Oh. We are the light of the world. This is a city glory. We love and dream. Kérúbù ẹyọ. Kérúbù ẹyọ. Séráfù yọ̀. Tiwa tọpẹ́. Àjọ̀dún ọgọ́rùn-ún ọdún tí máa yọ̀dẹ̀ o. Ẹ̀yẹ̀ra ọdún wo. Ẹ̀yẹ̀ra ọdún wo. Àwa Séráfù tiẹ̀. Hallelujah, Hosanna. Bàbá o bàbá ọ̀run Èdùmàrè. Ayẹyẹ ọgọ́rùn-ún ọdún Kérúbù àti Séráfù ti bẹ̀rẹ̀. Hallelujah! Lọ́jọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 1925, Mósè Orímọládé tún ọ̀la ṣe gba ìpè láti dá ẹgbẹ́ Kérúbù àti Séráfù sílẹ̀. Pẹ̀lú omidan Christiana Abiodun Emmanuel, ọmọ bíbí Akíṣọ̀wọ́n, lórí àgbékalẹ̀
àti ìdásílẹ̀ ẹgbẹ́ onígbàgbọ́ ìyanu ńlá yìí nílẹ̀ Áfíríkà. Ìṣọ̀kan àwọn akọni méjì yìí ló ṣe kò kárí ìdásílẹ̀ ìjọ Kérúbù àti Séráfù. Pẹ̀lú ẹ̀ka káàkiri àgbáyé, àkórí ayẹyẹ 100 ọdún wa ni 100 ọdún láìsí ààlà. Oríṣiríṣi ayẹyẹ láti ṣètò fún àjọyọ̀ 100 ọdún náà. ìsọjí alágbára ní gbogbo ìjọ káàkiri àgbáyé. Ìdánilẹ́kọ̀ọ́ àti àpérò oríṣiríṣi tó kún fún ẹ̀mí. Ìrìn àjò ayẹyẹ láti Oǹdó, ìlú abínibí Orímọládé sí àgọ́ ìṣòfin l'Ékòó níbi tí a ti pilẹ̀ ìjọ Kérúbù àti Séráfù. Olùkéde ìgbìmọ̀ ayẹyẹ 100 ọdún ti ìjọ Kérúbù àti Séráfù. We are celebrating. We are celebrating 100 years. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Cherub and Seraph, we are the light of the world. This is a Centenary without boundary. Ọlọ́run Mósè, Orímọládé tún wọn là ṣe. Ọlọ́run Captain Abíọ́dún. bẹ́ẹ̀ ni bá a ṣe ń celebrate CNS at 100. Làwa ṣe ń yọ̀. bẹ́ẹ̀ náà náà ń kí gbogbo àwọn ọmọ ìjọ Kérúbù àti Séráfù káàkiri gbogbo àgbáyé. Wá wo wá kẹ́tún wá wo. bẹ́ẹ̀ ni tèmi náà dayọ̀ ire ní o. Orímọládé tún wọn là ṣe. tiwọ́ tó ń gbọ́ mi nílé ire ló máa jẹ́ fún ẹ lórúkọ Jésù. Captain Abíọ́dún Emmanuel. ìwọ tó ń gbọ́ mi nínú mọ́tò níbikíbi tó ti ń gbọ́ ìró ire yìí, ire ló máa jẹ́ tìrẹ náà lórúkọ Jésù Kristi. Kérúbù Séráfù o. Àjọ 100 ọdún. ṣojú ẹbí wa. Everybody, Let's celebrate our centenary. it's time to Let's celebrate. celebrate our centenary. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, Adúpẹ́ o. ọba tó ràn wá lọ́wọ́ tó tún fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù. Ibi tá a eré kọjá yẹn ní CNS at 100, ibi tẹ́ gbogbo wa tá a ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún ìjọ Kérúbù àti Séráfù ní orí ọ̀fẹ́ láti pé 100. Apọ́gọ́rùn ọdún ìsọjí àgbàyanu máa wáyé ní ọjọ́ Friday Tó ń bọ̀ ọ̀sẹ̀ yìí. tó ń bọ̀ ní Ṣòkòrì lórí omi láago 10 Láago 10 òwúrọ̀. káàkiri gbogbo àgbáyé. lórí ètò tòní Ọlọ́run tún fẹ́ ṣe payá nǹkan kan fún wa. gbogbo ẹ̀yin màmá àti bàbá tẹ́ máa ń gbọ́ wa dáadáa, bàbá wa àti màmá ẹ̀yin tẹ́ wa. máa ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí, ẹ̀yin tẹ́ dẹ̀ máa ń gbàdúrà fún wa lórí ètò yìí, gbogbo wa pátápátá lọ̀rọ̀ yìí kàn. Ó kàn wá gbogbo o. wa la ní láti fojú wò ó. Wọ́n ní ìpè ilé ẹ̀kọ́ Bíbélì àtòyè jíjẹ. ìpè ilé ẹ̀kọ́ Bíbélì àtòyè jíjẹ. ìpè ilé ẹ̀kọ́ Bíbélì àti oyè jíjẹ. ẹni tá a bá ń sọ̀rọ̀ nípa oyè, àwọn oyè kan wà àwọn oyè kan wà táwa ń rí gẹ́gẹ́ bí oyè tó jẹ́ pé ìpè ni wọ́n. ìpè ni wọ́n kò sí bá a ṣe fẹ́ ṣe. Bẹ́ẹ̀ni. tá a bá ń sọ̀rọ̀ nípa pastor, tá a ń sọ̀rọ̀ nípa prophet, Àwọn olùṣọ́-àgùntàn, tá a ń àwọn sọ̀rọ̀ wòlíì. nípa evangelist, àwọn ajínrere. tá a ń sọ̀rọ̀ nípa teacher, Àwọn olùkọ́. tá a ń sọ̀rọ̀ nípa apostoli, Àwọn apostoli, tá a ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìpè ló gbé àwọn yẹn dúró. Ìpè ni o. ṣùgbọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ Ọlọ́run lónìí a ti wò ó pé àbí àǹtorí pé èèyàn kan lówó lọ́wọ́ ẹ jẹ́ ká fi lè dá lọ́lá, àbógbóyìnbó. àbí nítorí pé lè kàwé ẹ jẹ́ ká fi lè dá lọ́lá, àbí nítorí pé lè mọ Bíbélì ká dáadáa ẹ jẹ́ ká fi lè dá lọ́lá, àbó máa ń wá lè àbí jọ́sìn nítorí pé déédéé. àbí nítorí pé máa ń wá church déédéé ẹ jẹ́ ká fi lè dá lọ́lá. àwọn ẹlòmíràn àti ẹ̀torí pé àwọn ń kọrin, àwọn á máa pera wọn lẹ́vangelist. wọ́n dẹ̀ máa ń fi aṣọ náà fún ó máa ń mọ́ tónítóní. àwọn ẹlòmíì tí ẹ ti lè rò pé nítorí pé àwọn ń kọrin wọ́n á pera wọn ní oyè, ṣùgbọ́n àwọn oyè tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú oyè lásán. ìpè ni wọ́n, ìpè ló gbé wọn dúró. Ìpè ni. olùṣọ́ àgùntàn, ajínrere, wòlíì, olùkọ́ni, apọ́stélì, ìpè ló gbé wọn dúró. tá a bá wá wọlé ilé ẹ̀kọ́ Bíbélì lónìí, ilé ẹ̀kọ́ Bíbélì Ofemi, tá a bá wo ilé ẹ̀kọ́ Bíbélì ẹ rí i pé ogunlọ́gọ̀ ènìyàn máa ń wù àwọn ènìyàn láti lọ sí ilé ẹ̀kọ́ Bíbélì láti lọ kẹ́kọ̀ọ́ sí nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti lọ kẹ́kọ̀ọ́ sí nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti lọ mọ ìṣípayá ìjìnlẹ̀ ẹ̀kọ́ Bíbélì. ṣùgbọ́n tá a bá wáyé òde òní, tá a bá wá lọ ilé ẹ̀kọ́ Bíbélì náà wọ́n á tún wá máa fi oyè dáhùn èèyàn lọ́lá jáde níbẹ̀. ní ìparí ẹ̀kọ́. ní ìparí ẹ̀kọ́ tá a bá wo ogunlọ́gọ̀ àwọn ìjọ Ọlọ́run tí Ọlọ́run fún ara rẹ̀ gbé kalẹ̀, gbogbo àwọn ìjọ yìí ni wọ́n ní àwọn ètò àti ìlànà tí wọ́n máa ń tẹ̀lé
tí wọ́n fi ń fi àwọn ènìyàn sí ipò nínú ìjọ wọn bóyá brother kan nínú ìjọ kan ń sìn tó jẹ́ wípé kò tẹ̀ tí ì ṣe baptism gan nínú ìjọ tó wá lọ sílé ẹ̀kọ́ bíbélì láti ilé ẹ̀kọ́ bíbélì tó lọ nígbà tó ń bọ̀ ó wá ń gbé prophet bọ̀ àbò ń gbé apostle bọ̀ àbò ń gbé evangelist bọ̀ tírú ènìyàn bẹ́ẹ̀ yẹn bá wá dé padà àti wípé jẹ́ káwọ́ báyìí ṣé gbogbo ẹni tó bá lọ sílé ẹ̀kọ́ bíbélì ló ní pè ìbéèrè yẹn gbogbo àwa tá à ń fi àwọn èèyàn gbogbo àwa bible schools gbogbo àwa colleges bible college gbogbo àwa bible seminary ṣé gbogbo àwọn tó wá sílé ẹ̀kọ́ bíbélì yìí láti mọ̀ nípa ẹ̀kọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run dáadáa sí ṣé gbogbo wọn ni wọ́n ní pè nígbà tó ń bá wá jáde tá a bá wá gbé apostle lé wọn lórí tí wọ́n ẹni bá wá padà sí church yẹ tó wá lé ṣe brother kíníkan no I'm no more brother I'm now apostle I'm now an evangelist I'm now sí nígbà tí mo lọ ṣe graduation ni tí o sì ní pè mo ti kò dẹ̀ ní ìpè ṣùgbọ́n ó lọ sílé ẹ̀kọ́ bíbélì ó lọ kẹ́kọ̀ọ́ sí ó lọ kẹ́kọ̀ọ́ nípa bíbélì nígbà tó wá ṣe tán ilé ẹ̀kọ́ bíbélì gbé prophet lé lórí wọ́n da òróró apostoli lé lórí wọ́n da òróró evangelist lé lórí ẹ jẹ́ ká wò dáadáa bá a ṣe ń ṣe ìbéèrè àkọ́kọ́ tèmi ní fún gbogbo wa lórí ètò yìí nìyẹn ẹ̀yin bàbá àti ẹ̀yin màmá tẹ́ wà nílé tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ láti là wá lọ́yẹ̀sí lórí ètò yìí lórí ètò Ohun Àwọn Kerubu on FM lónìí ìpè ilé ẹ̀kọ́ bíbélì àti oyè jíjẹ ní kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lónìí kí dẹ̀ ni ohun tí a fẹ́ tá a mú wá òun ni pé ṣé gbogbo ǹjẹ́ oyè ó yẹ ká máa jẹ oyè ṣó yẹ ká máa jẹ bí oyè nílé ẹ̀kọ́ bíbélì ṣé tá a bá lọ ilé ẹ̀kọ́ bíbélì ṣó yẹ ká mú oyè ṣé oyè ló yẹ ká fi parí ẹ̀ ṣé ó yẹ ká máa jẹ oyè ní ilé ẹ̀kọ́ bíbélì ìwé ẹ̀rí ló yẹ kó gbélé wọn lọ́wọ́ ṣèbí ìwé ẹ̀rí ni ó ti wá ní ẹ̀kọ́ ó ti yanrantí oyege ohun tó yẹ kó jẹ́ nìyẹn. báwo lọ́rọ̀ oyè tún ṣe wọ̀ ọ́ ṣé ó yẹ ká máa joyè ṣé oyè ló yẹ ká máa fi parí ilé ẹ̀kọ́ bíbélì ṣé gbogbo ẹni tó bá lọ sílé ẹ̀kọ́ bíbélì ṣé gbogbo ọ̀nà ni wọ́n ní ìpè ibi tí mo fẹ́ ká lọ lé nìyẹn ọ̀rọ̀ rẹ o ṣé gbogbo ẹni tó bá lọ sílé ẹ̀kọ́ bíbélì ṣé gbogbo wọn ni wọ́n ní ìpè ohun tá à ń gbé yẹ̀wò lórí ètò tòní nìyẹn ètò Ohun Àwọn Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídìrè ní ìlú Abẹ́òkúta tá a bá padà dé a wá ṣí ojú òpó sílẹ̀ fún gbogbo wa láti pè wọlé ẹ ṣeun púpọ̀ wípé wà pẹ̀lú wa lórí ètò tòní. ayẹyẹ 100 ọdún kérúbù àti séráfù ti bẹ̀rẹ̀ hallelujah. lọ́jọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 1925 Mósè Orímọládé tún ọ̀la ṣe gba ìpè láti dá ẹgbẹ́ kérúbù àti séráfù sílẹ̀. pẹ̀lú omidan Christiana Abiodun Emmanuel ọmọ bíbí Akíṣọ̀wọ́n lórí àgbékalẹ̀ àti ìdásílẹ̀ ẹgbẹ́ onígbàgbọ́ ìyanu ńlá yìí nílẹ̀ Áfíríkà. ìṣọ̀kan àwọn akọni méjì yìí ló ṣe kò kárí ìdásílẹ̀ ìjọ kérúbù àti séráfù. pẹ̀lú ẹ̀ka káàkiri àgbáyé àkórí ayẹyẹ 100 ọdún wa ni 100 ọdún láìsí ààlà. oríṣiríṣi ayẹyẹ láti ṣètò fún àjọyọ̀ 100 ọdún náà. ìsọjí alágbára ní gbogbo ìjọ káàkiri àgbáyé. ìdánilẹ́kọ̀ọ́ àti àpérò oríṣiríṣi tó kún fún ẹ̀mí. 100 ọdún ti ìjọ kérúbù àti séráfù. ọkàn alárẹwà sinmi láyà Jésù. bẹ́ẹ̀ni ìpè ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ di ètò Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 08033533002 kó àníyàn rẹ̀ tọ̀ Jésù olùgbàlà wá kò sóhun tí ipá rẹ̀ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa.
Òyàn babaládùúrà àti jólúrọ̀pọ̀ rẹ̀ nígbà tí ìpèdè láti mú relé. Òyàn àwọn apọ́sítélì. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè fúbi tó bá wa dé lórí ètò tòní ètò ohun àwọn Kerubu FM láti lè ṣe sweet 107.1 FM ní òkè tèmídìrè nílùú Abẹ́òkúta ẹ káàbọ̀ padà o sórí ètò ohun tá à ń sọ ni wípé àwọn tí wọ́n lọ sílé ẹ̀kọ́ bíbélì ṣó yẹ ká máa gbé oyè jáde ṣó yẹ kó máa fi wọ́n joyè ńbẹ̀ ṣó yẹ kó máa fi wọ́n joyè ńbẹ̀ nígbà téèyàn kan bá ń lọ chọ́ọ̀chì kan brọ́dà ni kò tí ì ṣe baptism ó wá lọ sílé ẹ̀kọ́ bíbélì kò tí ì ṣe ìbọn ó lọ nímọ̀ sí nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó lóun fẹ́ lọ nímọ̀ sí nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti bẹ̀ ó gbà tó máa dé padà bí alẹ́yìn ọdún kan àbí ọdún méjì ó gbé pásítọ̀ wá àwọn chọ́ọ̀chì sọ pé àwọn ò lè lo pásítọ̀ yẹn fún ló bá yarí kanlẹ̀ lónìí I'm now a pastor what do you mean kò dẹ̀ ní pè ṣé gbogbo ẹni tó lọ sílé ẹ̀kọ́ bíbélì ló ní pè ṣó yẹ ká máa jẹ oyè jáde nílé ẹ̀kọ́ bíbélì àti wípé tún jẹ́ ká wò ó báyìí ẹ jẹ́ ká wò ó báyìí ṣé èèyàn lè lo ní ìpè nǹkan méjì papọ̀ kó ní ìpè wòlíì kó dẹ̀ tún ní ti olùṣọ́ àgùntàn àbí kó ní ìpè apọ́sítélì kó tún ní ìpè wòlíì ó ní òun apostle prophet àbí pastor evangelist or pastor prophet. ṣé èèyàn lè ní ìpè nǹkan méjì papọ̀ nǹkan tá a fẹ́ gbẹ́ ṣé èèyàn lè ní ìpè nǹkan méjì papọ̀ bá ń gbọ́ wá nílé 0707 3106 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè lórí ètò ohun àwọn Kerubu FM tó ń lọ lọ. hello. ẹ káàsán. ẹ káàsán sáà. Púpọ̀ Láìlájà ló ń sọ̀rọ̀ láti Kútọ̀. ẹ káàbọ̀ sórí ètò sáà alàgbà Púpọ̀ Láìlájà. ẹ kú ètò. yes sir. mo kí n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀rọ̀ ìtanijí tẹ̀ mú wá. Olúwa ló mú wá. Ohun tí mo rò rè àkọ́kọ́ gẹ́gẹ́ bí àmọ̀ràn tí mo fẹ́ gbà ni pé àwọn ọ̀rọ̀ tó ń kí yìí fẹ́ péyàn lè rí àwọn alámúyẹ àwọn tó mọ̀ ọ̀rọ̀ gbọ́ dáadáa tó mọ̀rọ̀ sọ láti máa bá wa ṣe àlàyé lórí àwọn tọ́pìkì tẹ́ máa mú wá ìlẹ́kọ̀ọ́ láti máa yànnàná ẹ̀. a lè máa béèrè ìbéèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí àwọn àlùfáà àwọn tí wọ́n gbónu tọ́mọ tí wọ́n ń ṣe nínú ìpè ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè ta ìpè òun ni gbogbo àwọn iṣẹ́ ìránṣẹ́ yẹn ṣùgbọ́n ká má parọ́ fúnra wa nínú ìjọ Kérúbù àti Séráfù tàbí nínú ìjọ aláṣọ funfun àbí gbogbo ìjọ lápapọ̀ ètò ni ìkan ló máa kọ́kọ́ jẹ kó tó jẹ kan ìkan ló máa jẹ kó tó jẹ míì tó túmọ̀ sí pé ó wà onẹ́bù yẹn onẹ́bù yẹn wà kọ́kọ́ jẹ àwọn oyè kan kó tó lọ síbi bí àẹ̀bù ẹ̀ ṣùgbọ́n ohun tó dáa jùlọ ni wípé ká kọ́kọ́ discover ẹnìyẹn pé ṣé ó ní agbára nǹkan yìí tó bá fi ní agbára ẹ̀bùn yẹn gángan oyè yẹn ló yẹ ká fún direct ká má wò pé bí ó ṣẹ̀ṣẹ̀ dé tàbó pẹ́ nínú ìjọ ipò báyìí ló yẹ kó wà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn pé oyè yẹn ọ̀ǹtò ni ní ìkejì ni pé èèyàn jẹ́ apostle prophet tó fara pẹ́ ni a ti mọ̀ pé pè ní prophet gọ̀gọ̀ bẹ́ẹ̀ kẹ̀yàn máa ṣiṣẹ́ débẹ̀ ni kì í ṣe pé kò máa di prophet lójijì ṣùgbọ́n tá a bá wo apostle náà èmi lè sọ pé bí ẹnìyẹn jẹ́ oyè di apostle ṣùgbọ́n ìpè ẹ̀ ni prophet. ìpè ẹ̀ gangan ni wòlíì. ìpè ẹ̀ gangan ni wòlíì ó wá lè jẹ oyè nínú ìjọ ẹ̀ tó fi di apostle. bàbá jẹ̀wọ̀ wọn kan tí wọ́n lọ sí theology school ẹ̀rí wípé wọ́n ẹlòmíì tó mọ ohun tó ṣe tó ní ìpè kò sí bí ó ṣe lè fòye ẹ̀ pé ẹ ti máa mọ̀ pé ní pastor ni already ó lè bracket ẹ̀ láàrin pé pastor lòun gbogbo oyè tó kù dẹ̀ bá máa pè ó prefer kó wà ní oyè evangelist yẹn nítorí pé ìpè ẹ̀ ni ṣùgbọ́n àkọ́ máa ń rọ àwọn èèyàn pé oníkálukú dá ìpè ẹ̀ mọ̀. kó dá ìpè ẹ̀ mọ̀ ó dá. oníkálukú kó dá ìpè ẹ̀ mọ̀ tó bá fi dá ìpè wọn mọ̀ ó máa rọrùn láti sọ pé à ń ṣiṣẹ́ ìránṣẹ́ ohun tí ò lè ṣe wọn nílé gbé fún ẹ ṣùgbọ́n gbà tó bá jẹ́ àpọ́sù tó bá sọ pé òkè wá gbà lámọ̀ràn gẹ́gẹ́ bí àpọ́sù tó lè gbà wọ́n lámọ̀ràn tó lè jẹ́ àpọ́sù. ó lágbára ẹni pé ọ̀rọ̀ ńlá ni. ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni. àwa bẹ àwọn theology schools wípé
ó lè bété. hello. fún wa lóòótọ́ wípé kí wọ́n máa fún ọ lóye kọ́ lọ kọ́ kẹ́kọ̀ọ́ kọ́jẹ́ graduate kọ́jẹ́ kúrò ńbẹ̀ kọ́kọ́ tó kúlẹ̀ fún ìjọ Ọlọ́run láti máa tẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. ẹ ṣeun púpọ̀ ìyẹn ni pé ohun tí bàbá púpọ̀ là ń sọ ni wípé ká jọ ká bẹ̀ àwọn bible schools tán bá ti wá tán bá ti kẹ́kọ̀ọ́ kọ́ fún wọn ní certificate wọn kọ́ padà sílé wọn kọ́ fi ìfinisípò kọ́ fi yẹn lẹ̀ fún ìjọ Ọlọ́run ìyẹn ni pé táwa bá ti ń fún wọn ní oyè kúrò ní school lọ sí chọ́ọ̀chì àmàdárúgúdẹ tó dé mi ti rí èèyàn kan rí o tó yẹ pé teacher ló jẹ ní chọ́ọ̀chì rẹ̀ ìyẹn nígbà bíi pé bó ṣe discover ẹ̀ ní ìpè ẹ̀ teacher ni nígbà tó máa lọ sí bible school tó máa dé ó lóun gbé reverend yìí chọ́ọ̀chì wọn láwọn kì í jẹ reverend pé nǹkan tó gbàgbà gbé kúrò ní ṣọ́ọ̀ṣì yẹn ló bá dárúgúdù sílẹ̀ ló padà ìbínú yẹn ló padà gbé kúrò ní ṣọ́ọ̀ṣì yẹn so àwa ilé ẹ̀kọ́ bíbélì ẹ jẹ́ ká máa wò dáadáa ẹ ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lójú òpó Facebook wa Ohun Awon Kerubu concept ẹ ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lórí Facebook Ohun Awon Kerubu concept ẹ ní àǹfààní láti darapọ̀ mọ́ wa mọ́bẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fi kọ́mẹ̀ntì yín kan tàbí òmíràn síbẹ̀ ẹ darapọ̀ mọ́ wa ṣó yẹ ṣé gbogbo ẹni tó bá lọ bible school ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí lórí ẹ̀kọ́ ṣé gbogbo wọn ló ní ìpè ṣé ká máa gbé oyè kúrò ní bible school àti wípé ṣé èèyàn lè ní ìpè méjì papọ̀ at the same time bí ká sọ pé kéèyàn ní ìpè wòlíì kó tí ní ìpè àjíǹrere pastor evangelist ṣó ṣe é ṣe bẹ́ẹ̀ apostle prophet tá a máa ń kọ sínú ìwé yẹn ẹlòmíì àtẹ̀túkọ apostle prophet pastor evangelist mo ti di dáadáa o. èmi àti ẹ̀ tó bíi mẹ́rin ìṣọwọ́ tó fi máa ń bo oyè léra wọn lórí ó lágbára gan ni o. 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè tẹ́ bá fẹ́ dá sí ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìpè ilé ẹ̀kọ́ bíbélì àti oyè jíjẹ nínú ìjọ Ọlọ́run lónìí òun ni kókó ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò ẹ ṣeun púpọ̀ ń pẹ́ wá pẹ̀lú wa. hello. ẹ káàsán mà. ẹ káàsán. yes ma ẹ kú àtàárọ̀ mà. Olúwa dé sẹ́yìn ládé lórúkọ Jésù. àmín mà. èmi nìkan nínú àwọn divine twin sisters. kí lorúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè wá mà. ọmọ kérúbù ni mí. ó dà mà kí lorúkọ yín mà àti bọ́lẹ̀ tí ń pè wá. Ògúnmúyìwá. màmá wa Ògúnmúyìwá láti bó mà. ok mà. mo ń gbé nílùú Ẹ̀gbá. ó dà mà ẹ ṣeun púpọ̀. àkọ́ tí mo kàn fẹ́ dá sí ni wípé ẹ̀kọ́ yàtọ̀ sí ẹ̀mí. gbogbo àwọn tó lọ ń kẹ́kọ̀ọ́ yẹn kí wọ́n kẹ́kọ̀ọ́ wọn ẹlòmíì gbé oyè lọ kò yẹ kó máa pa oyè pọ̀ mọ́ ẹ̀kọ́ nígbà tó bá ti kẹ́kọ̀ọ́ tán tó padà sí ìjọ wọn ibi tí oyè wọn dé kó kọ̀ǹtínú kó má dá lójúlójú lẹ́nu ìjọ. ìjọ ti oríṣiríṣi nǹkan ló ń la ìjọ kọjá agbára ipò owó bàbá mi lónìí tí wọn ò ní ìpè ṣùgbọ́n lórúkọ Jésù Ọlọ́run á tún ayé ṣe. àmín. ibi gbogbo ló wà ó wà káàkiri Ọlọ́run á tún ìjọ Ọlọ́run ṣe ẹ pètò á dára fún gbogbo wa lórúkọ Jésù. bá a ti ń ṣe 100 ọdún nínú ọdún yìí 2025 á ṣe púpọ̀ rẹ̀ láyé láàyè àti láì rere. àmín lórúkọ Jésù. ẹ ṣe púpọ̀ màmá wa. àjàyè ní tiwa lọ́jọ́kọ́jọ́. ẹ ṣe púpọ̀ màmá wa ẹ ṣe púpọ̀ màmá wa ẹ ṣe púpọ̀. ètò Ohun Awon Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti lè ṣe sweet 107.1 FM ní òkè téńté ní orí òkè tèmídìrè nílùú Abẹ́òkúta ibẹ̀ láti ń sọ̀rọ̀ agbára jáde nílé iṣẹ́ rédíò amúlùdúgbẹ̀mù tó dúró wámúwámú tọrọ Ọlọ́run jáde ń bẹ̀ dáadáa 0707-316-0403 0812-411-3677 Yashewu hello.
ayẹyẹ 100 ọdún kérúbù àti séráfù ti bẹ̀rẹ̀ hallelujah. lọ́jọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 1925 Mósè Orímọládé tún ọ̀la ṣe gba ìpè láti dá ẹgbẹ́ kérúbù àti séráfù sílẹ̀. pẹ̀lú omidan Christiana Abiodun Emmanuel ọmọ bíbí Akíṣọ̀wọ́n lórí àgbékalẹ̀ àti ìdásílẹ̀ ẹgbẹ́ onígbàgbọ́ ìyanu ńlá yìí nílẹ̀ Áfíríkà. Ìṣọ̀kan àwọn akọni méjì yìí ló ṣe kò kárí ìdásílẹ̀ ìjọ kérúbù àti séráfù. pẹ̀lú ẹ̀ka káàkiri àgbáyé àkórí ayẹyẹ 100 ọdún wa ni 100 ọdún láìsí ààlà. oríṣiríṣi ayẹyẹ láti ṣètò fún àjọyọ̀ 100 ọdún náà. ìsọjí alágbára ní gbogbo ìjọ káàkiri àgbáyé. ìdánilẹ́kọ̀ọ́ àti àpérò oríṣiríṣi tó kún fún ẹ̀mí. ìrìn àjò ayẹyẹ láti Oǹdó ìlú abínibí Orímọládé sí àgọ́ ìṣòfin lẹ́kọ̀ọ́ níbi tí a ti pilẹ̀ ìjọ kérúbù àti séráfù. Olùkéde ìgbìmọ̀ ayẹyẹ 100 ọdún ti ìjọ kérúbù àti séráfù. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ètò wọn àwọn Kerubon FM lónìí adúpẹ́ ìpè ilé ẹ̀kọ́ bíbélì ìpè ilé ẹ̀kọ́ bíbélì àti oyè jíjẹ́ là ń gbéyẹ̀wò lórí ètò tòní òun ni wípé ǹjẹ́ ó yẹ ká máa fáwọn èèyàn lóyè kúrò nílé ẹ̀kọ́ bíbélì nígbà tí mo wò pé mo fẹ́ lọ ṣe sáà mo fẹ́ lọ joyè ní chọ́ọ̀chì mo fẹ́ lọ sílé ẹ̀kọ́ bíbélì láti lọ nímọ̀ sí nípa ọ̀rọ̀ bíbélì láti lọ mọ ìjìnlẹ̀ bíbélì tí mo wá débẹ̀ tí mo fẹ́ kúrò tán gbà pọ́sítélì lèmi lórí tí mi ò dẹ̀ ní pè ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá ìkejì ni wípé ṣé gbogbo ẹni tó lọ ilé ẹ̀kọ́ bíbélì ló ní pè ni wọ́n ní pè torí nínú àwọn tó lọ ilé ẹ̀kọ́ bíbélì yìí táwọn náà bá ti jáde báyìí wọ́n lọ gbàtà pólì ìjọ nìyẹn ìjọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ṣàǹtà báíbù wọ́n dẹ̀ ń tago wọ́n dẹ̀ máa lọ gbàtà pólì ìjọ àti lù wọ́n ṣàdárúkọ ṣọ́ọ̀ṣì yẹn pọ̀ mọ́ra wọn báyìí ẹ̀ nímọ̀ bẹ̀rẹ̀ ẹ̀ nílé ìdójú tó parí ṣé ó yẹ kó máa rí bẹ́ẹ̀ ṣá ṣé gbogbo ẹni tó bá ti lọ ilé ẹ̀kọ́ bíbélì àti wípé nígbà míì táwọn èèyàn bá lọ ilé ẹ̀kọ́ bíbélì náà àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ fún wọn ó fi hàn bí ẹni wípé Ọlọ́run ti pè wọ́n kìdẹ́ ṣe gbogbo ẹni tó Ọlọ́run bá pè lọ́lọ́run ti rán lọ kò ṣe gbogbo wọn ó dàbẹ̀ ni pé Ọlọ́run ti pè wọ́n ìkẹta abẹ ni wípé ṣé èèyàn lè lo ìpè méjì mẹ́ta papọ̀ bí kó lóun lo apostle prophet àbí evangelist prophet àbí pastor prophet ṣé ó lè lo méjèèjì papọ̀ ṣé ó ṣeéṣe kéèyàn nípò evangelist kó tún ní ti wòlíì ṣé ó ṣeéṣe kéèyàn nípò wòlíì kó tún ní ti olùṣọ́ àgùntàn òun ni kókọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò. pàápàá jùlọ bàbá ìjọ ẹ ti ẹ̀já wò báyìí yàtọ̀ sí pé bóyá wọ́n lọ ilé ìjọsìn wọ́n lọ ilé ẹ̀kọ́ wọ́n lọ kẹ́kọ̀ọ́ Ọlọ́run sí ẹlòmíì tí ò tiẹ̀ lọ ilé ẹ̀kọ́ ṣùgbọ́n tó ní ìpè kan nígbà tó bá pàdé níbi ibi ayẹyẹ kan bóyá bí àjọ̀dún fún àpẹẹrẹ a wá di pé gbà tó wá introduce ẹnìyẹn wọ́n introduce ọ̀rẹ́ yẹn bíi apostle prophet doctor nǹkan kan nígbà tóun náà bá padà délé òun náà lọ fi kún oyè tí ẹni tí ẹ wípé ọ̀rẹ́ mi ti di apostle prophet doctor èmi náà ti gbọ́dọ̀ di apostle prophet. irú àrífín wo ni èmi àti Ofemi ń pèrè ẹ ní prophet doctor níbi tí mo wà èmi gbọ́dọ̀ pèrè mi ní apostle prophet doctor. ẹ sọ wípé kọlọ́run alààyè kó túbọ̀ ràn wá lọ́wọ́. bàbá àjọ kọlọ́run kó ràn wá lọ́wọ́. àmì 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 0812-411-3677 ìpè lélẹ́yìí jẹ́ fún gbogbo àwa ìjọ Ọlọ́run alààyè ìpè jẹ́ kálẹ̀ mi kí e sara ìjọ ńlá ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá lónìí ìjọ ńlá ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ kọjá pàápàá nípa àwọn àṣìṣe díẹ̀díẹ̀ tí àwọn aṣíwájú ń ṣe tàbá ń ṣe mo lẹ́ni tó yẹ pé ìpè mo máa ń sọ dáadáa mo lẹ́ni tó yẹ pé ìpè olùṣọ́ àgùntàn lóní kò ní pè wòlíì kò ní pè wòlíì wọ́n sì gbé wòlíì lé lórí wọ́n dẹ̀ gbé wòlíì lé lórí kò ní pè wòlíì mo lẹ́ni tó yẹ pé ó lọ ṣe discipleship mo láwọn tó yẹ pé wọ́n lọ ṣe discipleship ọdún kan tàti pé wọ́n lábẹ́ evangelist discipleship ọdún méjì káàtì pọ́dún méjì ni tàti pé wọ́n lẹ́ evangelist bẹ́ẹ̀ dẹ̀ kẹ́rí gbogbo àwọn ipò tá à ń gbé láwọn èèyàn lórí oyè tá à ń gbé láwọn èèyàn lórí ìpè ló gbé wọn dúró ìpè ní o kàn lè pè rẹ ní nǹkan tó o jẹ kí wọn kọ́ tó pè ẹ́ bẹ́ẹ̀ ìwọ náà wò ṣe mo ní pè ó dáa
ṣé mo ní pé ṣé mo lè dúró ṣánṣán lábẹ́ ìpè yìí ṣáà ti rán mi lọ. ṣáà ti rán mi. kìtàwá náà wá sí bible school a ti da òróró lé wọn lórí lórúkọ Ọlọ́run tí bàbá àti tọmọ àti tẹ̀mí mímọ́ ó yá jáde lọ àyàn gẹ́gẹ́ bí apọ́sítélì ní láàrin àwa kìrìsìtẹ́nì máa lọ máa já èdè kí o sì máa tú ìdè ní orúkọ Jésù Kristi ṣùgbọ́n nígbà tóun náà dénú ayé nítorí pé kò sí ìpè ńbẹ kò sí ìpè ńbẹ ẹ̀kọ́ lónìí kò sí ìpè ńbẹ kò ní lè kojú òṣùwọ̀n 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè. ẹ tún lè wò wá ketekete lójú òpó Facebook wa Ohun Awon Kerubu concept ẹ wò wá ń bẹ̀. ohun tá à ń sọ lónìí ni ìpè ilé ẹ̀kọ́ bíbélì àti oyè jíjẹ nínú ìjọ Ọlọ́run alààyè. bàbá àjọ ní pàtàkì kí ni kókó oyè tá a gbé sórí kí ni kókó oyè olùkọ́ tá a fi ọ́ jẹ tó dẹ̀ jẹ́ wípé ìpè ni kí ni kókó oyè olùkọ́ tó fi ọ́ jẹ tó dẹ̀ nípe ẹ̀ tó tún lè kọ́ ènìyàn kí ni kókó oyè tó gbé sórí evangelist tó lè evangelize ajíhìnrere tí ò lè jíhìnrere tí ò tiẹ̀ lè jáde kó jèrè ọkọ̀ fún Kristi kí ni kókó oyè tó gbé sórí kí ni kókó oyè tá a fi ọ́ jẹ tí ò rìn ní ìbámu pẹ̀lú òfin àti ìlànà Ọlọ́run àwa gbé oyè jẹjẹrẹ lọlé lórí àtẹ orí yẹrẹrẹ sórí ara wa apostle prophet doctor evangelist pastor kí ni nǹkan tó ṣẹlẹ̀ ìjọ Ọlọ́run lónìí gbogbo wa ẹ̀yin bàbá wa ní Christian Association of Nigeria ẹ bá wa wọlé àwọn ilé ẹ̀kọ́ bíbélì yìí. ẹ fẹ́ porúkọ ẹlòmíì báyìí ẹ ti kọ́kọ́ pe oyè fún bí ìṣẹ́jú kan kẹ́ ẹ tó ṣẹ̀ṣẹ̀ kan orúkọ. oyè àti lọ bí roundabout. kí ni adé. kọlọ́run kò ṣàánú wa kọlọ́run kò ṣàánú wa lórúkọ Jésù gbogbo ayójúmọ̀ ṣe rere a ó sì lo àlùyọ lórúkọ Jésù àwa tá à ń dá discipleship school lẹ̀ àwa tá à ń dá bible school lẹ̀ ẹ jẹ́ ká ṣàgbéyẹ̀wò àwọn nǹkan yìí ẹ jẹ́ ká ṣàgbéyẹ̀wò àwọn nǹkan yìí mo rí èèyàn kan tó jẹ́ wípé a ní church tí mo ti mọ̀ kò tó bá pè Sunday school kò ní wá mo pè Sunday mo kọ́lé akọ́lé dé rí pé for sometimes àárín church ni nígbà máa pàdé MBA kan mo ti rí kọ́là lọ́rùn ẹ̀ ìgbà wo ló dé Fẹ́mi ìgbà wo ló di no mo ti di Reverend Doctor nísìn Reverend Doctor láàrin ọdún kan àbọ̀ ní ìsinsìnyí láàrin kádìjú kálá láàrin kádìjú kálá àti wípé ṣe ní àwọn ìránṣẹ́ Ọlọ́run àkókò yìí ẹ má yẹ ká pera wa ní nǹkan tá a jẹ ohun tó o bá ti jẹ́ má pèrè bẹ́ẹ̀ ohun tó o bá ti tó má pèrè bẹ́ẹ̀ ohun tó o bá ti jẹ́ ọba kan sọ wípé èyí ni Bábílónì tí mo fi ọwọ́ ara mi kọ́ akọ wípé ìdí áńgẹ́lì Olúwa sọ̀kalẹ̀ olù ó ṣe kíni ìdí sì jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ so gbogbo àwọn nǹkan yẹn ẹ jẹ́ ká máa wò dáadáa pẹ̀lú àwọn ìgbé ayé tá ohun tó o bá ti jẹ́ má pèrè bẹ́ẹ̀ má nítorí pé èèyàn kan pèrè bẹ́ẹ̀ nítorí ogunlọ́gọ̀ àwọn ènìyàn ń pera wọn wòlíì lónìí a ò da òróró wòlíì lónìí ogunlọ́gọ̀ àwọn ènìyàn ń pera wọn wòlíì. ọ̀rẹ́ mi ti di bishop èmi náà gbọ́dọ̀ jẹ́ bishop kíni àjọpẹ̀rẹ̀ nínú àwọn èèyàn kan ti ń pẹ̀lẹ́ primate 35 years ní mo ti gba ìpè. èèyàn kan pẹ̀lẹ́ primate èmi náà gbọ́dọ̀ pè mí náà primate kò yẹ kó rí bẹ́ẹ̀ dúró lójú ọ̀nà títí ẹ̀ dúró lójú ọ̀nà títí ẹ̀ Ọlọ́run ó lè jẹ́ iṣẹ́ ìránṣẹ́ kan làwọn ń ṣe lọ́wọ́ yìí Ọlọ́run ó lè jẹ́ iṣẹ́ ìránṣẹ́ agbẹ̀bí làwọn láwọn kan lọ́wọ́ ó lè jẹ́ iṣẹ́ ìránṣẹ́ ká máa tọ́jú àwọn opó àti àwọn aláìní làwọn gbé láwọn kan lọ́wọ́ ó lè jẹ́ iṣẹ́ ìránṣẹ́ ká máa gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn làwọn gbé láwọn kan lọ́wọ́ ó lè jẹ́ iṣẹ́ ìránṣẹ́ ká máa gba àwọn ìyàwó lé nímọ̀ràn làwọn gbé láwọn kan lọ́wọ́ máa nítorí pé èèyàn kan ń ṣe ìkànwọ́ náà gbọ́dọ̀ ṣe é àti pé tó o bá tí a fẹ́ ṣe ìtọ́lọ́run gbélé ẹ lọ́wọ́ yẹn gan tútọ́ àwọn bàbá nínú ẹ̀mí tí wọ́n tọ́lọ́run ti ń lò tó ti ń ṣerú nǹkan tí wọ́n náà ń ṣe yẹn fún ìtọ́ni tó pé kì í ṣe pé kò kàn déédéé rọ́ọ̀lù tá a bá ti rọ́ọ̀lù ní iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ wọ́n ń ṣe èmi náà fẹ́ ṣe tèmi a fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí ò ní ìmọ̀ tó ètò Ohun Awon Kerubu on FM ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ìpè ìjọ Ọlọ́run ìpè ilé ẹ̀kọ́ Bíbélì àti oyè jíjẹ nínú ìjọ Ọlọ́run lónìí òun ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀ 0707-316-0403 0812-411-3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè yáṣẹ́ o. Mímọ́
adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ o fún àánú tàrí gbà lórí ètò tòní àṣà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọpẹ́ náà ni nítorí pé a ti wá lọ́sẹ̀ yìí àwa tá a lọ wá lọ́sẹ̀ yìí náà la máa fayọ̀ wá lọ́sẹ̀ tó ń bọ̀ ikú ọ̀fọ̀ ìbànújẹ́ òníra ilẹ̀ nínú àìlẹ̀ kankan àwa ìjọ ọlọ́run náà ẹ jẹ́ ká kíyèsí ara bá ti tó bá ti wá yọ̀ǹda oyè sínú ìjọ wa ẹ jẹ́ ká kíyèsí ara bá ti ń gbọ́wọ́ láwọn èèyàn lórí ọ̀tọ̀ làwọn tá a pè nínú ìjọ ọ̀tọ̀ làwọn òṣìṣẹ́ ẹ má jẹ́ ká máa dá àwọn òṣìṣẹ́ pọ̀ mọ́ àwọn tá a pè wọn ò ṣe é dàpọ̀ rárá ọ̀tọ̀ ni wọ́n ò ṣe dàpọ̀ ọ̀tọ̀ làwọn tá a pè nínú ìjọ ọ̀tọ̀ làwọn òṣìṣẹ́ ẹ má jẹ́ ká máa dà wọ́n pọ̀ o wọ́n yàtọ̀ o ètò pé èèyàn jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ kò túmọ̀ sí pé gbọ́dọ̀ gorí àga wàásù bẹ́ẹ̀ ni orí àga ọ̀pọ̀lọpọ̀ àga wàásù nínú ìjọ Ọlọ́run lé ní ó ti di ilé ìtàn ó ti di pé wọn náà ṣàbọ̀ síbẹ̀ kó má dà pé àjẹ́ kóun náà sọ tẹnu ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe nǹkan ta kò máa sọ pé kéèyàn sọ tẹnu ẹ̀ rárá o tẹ́lẹ̀mí bá bọ́ síbẹ̀ báyìí ìtàn 1942 1975 ló máa sọ fún wa nígbà táwọn èèyàn fẹ́ gbọ́ ògidì ọ̀rọ̀ Ọlọ́run nítorí kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ ká mí ìsẹ̀ bẹ́ẹ̀ nínú ìjọ Ọlọ́run lónìí o nítorí wípé a ti gbé iṣẹ́ àwọn tí Ọlọ́run pè àwọn tí Ọlọ́run yàn àwọn tí Ọlọ́run ṣe légun a ti gbé láwọn òṣìṣẹ́ ìjọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni kìdá ṣe gbogbo ìṣiṣẹ́ ìjọ ló kó ojú òṣùwọ̀n àwọn iṣẹ́ kan nínú ìjọ nítorí pé ẹni yẹn jágbàgbà nínú ìjọ kò túmọ̀ sí pé gbọ́dọ̀ wàásù nítorí pé jágbàgbà kò túmọ̀ sí pé dandan gbọ́dọ̀ gorí àga wàásù àwọn kan wà tó jẹ́ pé àdídí fún ọ ní ẹ̀bùn ojúlówó pọ́nbélé ọ̀rọ̀ Ọlọ́run nínú ìjọ kó má dà kó ń ṣe pé kí alàgbà kíní kan má bàa bínú àbí kí broda kíní kan má bàa bínú kó má dà pa cheat àwọn náà kó má dà bẹ́ẹ̀ ni pé àwa nìkan ni ẹ jẹ́ káwọn rárá o kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá nínú ìjọ Ọlọ́run so tí ìjọba ti yọ̀ǹda ẹ jẹ́ ká ṣàgbéyẹ̀wò lábẹ́ ìṣàkóso ìdánilẹ́kọ̀ọ́ ìtọ́ni nínú ẹ̀mí àti ṣíṣe ìwádìí nínú ẹ̀mí káwò wípé ẹni yìí ìpè wo gan-an ni Kristi pè tó yàn tó ṣe é lógo lórí ká tó ní ipa bẹ̀ sí ń da òróró lé wọn lórí mo ń sọ dáadáa o mo ń sọ dáadáa ogunlọ́gọ̀ ènìyàn ẹlòmíì ń gbé pásítọ̀ kiri lónìí ajínrere ni bẹ́ẹ̀ ni ogunlọ́gọ̀ ẹlòmíì ń gbé evangelist kiri lónìí prophet ni so ẹ jẹ́ ká ṣiṣẹ́ ìwádìí dáadáa nítorí pé ìjọ Ọlọ́run ti ń mìsẹ̀ o àti ń mìsẹ̀ gan 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677. Hello, ta ló wà ń bẹ̀? Ó dà bá a ṣe ojú òpó yẹn rí bákan ó dà Ọlọ́run á ràn wá lọ́wọ́. àdèmọ rírì gbogbo àwọn tí wọ́n wò wá lórí ìkànnì wa ní Facebook gbogbo àwọn tó ń wà lórí ìkànnì wa ní Facebook àmọ̀rírì yín àmọ̀rírì dáadáa ẹ ṣé púpọ̀ àmọ̀rírì yín Ọlọ́run àlàyé jùmọ̀ wà pẹ̀lú gbogbo wa a ní dààmú. bá a ṣe wá ń sọ yẹn lórí ètò àwọn Kérúbù on FM lónìí tí Ọlọ́run lò wá láti ṣe yẹn ìjọ ẹgbẹ́ ọ̀dọ́ CNS Unification Church Ondeda Division wọ́n pe gbogbo wa sí àgbàyanu ìsọjí èyí tó máa wáyé ní ọjọ́ Thursday yìí bẹ́ẹ̀ ni bàbá àjọ ọjọ́ Thursday yìí on the 26 òun ló máa bẹ̀rẹ̀ ní ìjọ Ògo Titun Christ Redeemed CNS Ministry International Ògo Titun ló máa wáyé ní ọjọ́ Thursday yìí ní dédé agogo 4:00 ìrọ̀lẹ́ níbẹ̀ ni òjíṣẹ́ Ọlọ́run àlàyé Reverend Káyọ̀dé Fọlọ́runṣọ́ yóò ti máa ṣe iṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ ìwọ náà gbìyànjú kó darapọ̀ lọ́jọ́ yẹn wàá rí wípé Ọlọ́run yóò gbé ayé rẹ dìde ó sì di àṣẹ́gun. bá a ti ń ṣiṣẹ́ lórí Centenary CNS at 100 ń pe Ọlọ́run tiẹ̀ fún ìjọ Kérúbù àti Séráfù lórí ọ̀fẹ́ àpé 100 àpọ́gọ́rùn-ún ìpè tó dúró sọ́sán ìpè tó gbọ́ oríṣiríṣi nǹkan kọlù tó di stand the test of time tí ó sì kú ìpè tó dúró sọ́sán ni 100 years 100 years ìpè tó dájú ni àgbàyanu ìsọjí ní gbogbo àgbáyé hello àgbàyanu ìsọjí ní gbogbo àgbáyé máa wáyé ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí Friday tó ń bọ̀ yìí 27 ní Ṣòkòrì orí omi ní ọjọ́ Friday ní aago 10 òwúrọ̀ gbogbo ènìyàn pátápátá la pè láti wá bá Jésù pàdé níbẹ̀ gbogbo ènìyàn pátápátá la pè láti wá bá Jésù pàdé níbẹ̀ àánú Ọlọ́run ọ̀gá ògo Jésù jùmọ̀ wá pẹ̀lú gbogbo wa tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bẹ́ẹ̀ mi atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM sọ ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 0816 372 83 081 655 372 83 081 655 372
ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè nígbàkigbà tẹ́ bá dé ohun kan tàbí mìíràn láti bí màtọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM sọ Ofemi. ọ̀yá ká máa relé títí jọ́mọ̀jọ́ táwọn máa fi pàdé lórí àkọ́tún ètò Àwọn Kérúbù on FM. Olúwafẹ́mi Daniel lórúkọ mi, Ofemi ọmọ màmá ṣègàndogo, ire àtayọ̀ láfi pàdé níjọ́ mẹ́jọ. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà níkọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjù ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe, nítorí pé ọjọ́ ń bọ̀ táyé yóò pin. Ẹ ṣọ́ra ẹni mímọ́, kẹ́ni iwájú tẹ̀síwájú, kẹ́ni ẹ̀yìn kó má jáfara. A ó fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹkún ọ̀fọ̀, ìbànújẹ́, ìṣubú ara, ìṣubú ẹ̀mí, wàhálà àti ìdààmú kò ní jẹ́ tẹnikẹ́ni nínú wa lórúkọ ti Jésù. Shalom, shalom. dídùn ní tìrèké dídùn.